àti Ọlọ́run wa ṣe la gbé yín ga fún oore ọ̀fẹ́ tí ẹ tún fi fún wa láti rí ọjọ́ ìsinmi kẹrin ní Adventi, ọjọ́ ìsinmi tó ṣáájú Kérésìmesì. Lórúkọ Ọlọ́run alààyè là ń kí àwọn àlejò wa pàtàkì káàbọ̀ sórí ètò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. À ń kí bàbá wa láti ìjọ wa ní Yewa North Ajikiri. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn tó wò wá nílé. Orúkọ mi ni Reverend S. Adéoyè Ọ̀kẹ́ láti Yewa North Ajikiri gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ṣáájú. Ẹ ṣé. Bẹ́ẹ̀ náà ní apá àlàáfíà mi, mo níkan nínú àwọn arábìnrin wa láti Ajikiri bákan náà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fún àwọn tó wà nílé àti ìjọ tẹ́ ti wá. Orúkọ mi ni Mrs. Májíyàgbé Esther láti Holy Trinity Bogu. Ẹ ṣé. Àkòrí ẹ̀kọ́ tí a ti wò láti bẹ̀rẹ̀ ọdún yìí ni májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Ẹ̀ka àkòrí tí a wà báyìí ní ìjọ àti májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Orí ọ̀rọ̀ wa ó ní ìjọ Kristi tí a fi ẹ̀jẹ̀ rẹ̀ rà. Ibi kíkà wa a ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ 28, Hébérù orí 9 ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 15, Pétérù kínní orí 1 ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 19. Màmá Májíyàgbé, ẹ bá wa wo Hébérù yẹn orí 9 ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 15. Ṣùgbọ́n nígbà tí Kristi dé bí olórí àlùfáà àwọn ohun rere tí ń bọ̀, nípasẹ̀ àgọ́ tí ó tóbi tí ó sì pé ju ti ìṣáájú, èyí tí a kò fi ọwọ́ pa, èyí ni tí kìí ṣe ti ẹ̀dá yìí, bẹ́ẹ̀ ni kìí ṣe nípasẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ọmọ màlúù, ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ òun tìkára rẹ̀. Ó wọ ibi mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo, lẹ́yìn tí ó ti rí ìdáǹdè àìnípẹ̀kun gbà fún wa. Nítorí bí ẹ̀jẹ̀ akọ màlúù àti ewúrẹ́ tí a fi wọ́n àwọn tí a ti sọ di aláìmọ́ bá sọ ni di mímọ́ fún ìwẹ̀nùmọ́ ara, mélòó mélòó ni ẹ̀jẹ̀ Kristi, ẹni nípa ẹ̀mí ayérayé tí a fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run ní àìní àbàwọ́n, yóò wẹ ẹ̀rí ọkàn yín mọ́ kúrò nínú òkú ẹ̀ṣẹ̀ láti sin Ọlọ́run alààyè. Àti nítorí èyí ni ó ṣe jẹ́ alárinà májẹ̀mú titun pé bí ikú ti ń bẹ fún ìdáǹdè àwọn ìrékọjá tí ó ti wà lábẹ́ májẹ̀mú ìṣáájú, kí àwọn tí a ti pè lè rí ìlérí ogún àìnípẹ̀kun gbà. Ẹ ṣé. Pétérù kínní orí 1 ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 19. Ẹ bá wa kà. Ìyẹn kà wípé nítorí náà ẹ di ọkàn yín lí àmọ̀rè, ẹ má wà lé àìrékọjá, kí ẹ sì máa retí orí ọ̀fẹ́ nì títí dé òpin, èyí tí a mú bọ̀ fún yín wá nígbà ìfarahàn Jésù Kristi. Bí àwọn elétí ọmọ, láì fi ara yín dásà bí ìfẹ́kúfẹ̀ẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo. Nítorí a ti kọ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí mo jẹ́ mímọ́. Bí ẹ̀yin bá sì ń ké pe Baba, ẹni tí ń ṣe ìdájọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ olúkúlùkù láì ṣe ojúsàájú ènìyàn, ẹ máa lo ìgbàtìpó yín ní àìbẹ̀rù, níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí díbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn baba yín, bí kò sí ẹ̀jẹ̀ iyebíye tí ó ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù tí kò sì lé àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Ẹ ṣé. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ 28 sọ wípé ẹ kíyèsí ara yín àti sí gbogbo agbo ti ẹ̀mí mímọ́, fi yín ṣe alábòjútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tí a fi ẹ̀jẹ̀ rẹ̀ rà. Ohun tí à ń wò lónìí ni pàtàkì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìjọ rẹ̀, nítorí pé láìsí iṣẹ́ àṣepé ẹ̀jẹ̀ Jésù Kristi kò sí nǹkan tí a lè pè ní ìjọ ti Jésù Kristi lónìí, torí pé ẹ̀jẹ̀ rẹ̀ tó fi ra ìjọ padà ló jẹ́ kí a máa pè ní ìjọ ti Kristi. Láti ṣàfihàn iṣẹ́ pàtàkì ẹ̀jẹ̀ yìí, òun ni èròǹgbà wa fún ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, wípé ohun gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí a ní láti bá Ọlọ́run kẹ́gbẹ́ pọ̀ àti láti wá Ọlọ́run nínú ìjọ lónìí, a rí gbogbo rẹ̀ gbà nípa iṣẹ́ àṣeparí ẹ̀jẹ̀ Jésù tí ó ṣe fún wa.
láìsí àbàwọ́n tàbí ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn, ṣùgbọ́n ẹ̀jẹ̀ yìí tó tó fún ètùtù gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo. Ìfáàrà, àdìtú agbára àti jíjẹ́ ibi idán ẹ̀jẹ̀ Kristi ní ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ Bíbélì tí ó ní ṣe pẹ̀lú bí ìjọ Kristi ṣe pàtàkì tó nípa ti ẹ̀mí. Nítorí pé láìsí iṣẹ́ tí ẹ̀jẹ̀ Kristi ṣe yìí, ìpéjọpọ̀ ìjọ Ọlọ́run lónìí kò ní ní ìtumọ̀ tó yẹ kó ní. Ṣùgbọ́n nítorí nǹkan tí ẹ̀jẹ̀ yìí ṣe fún wa, la fi ní ìgboyà láti wá sí ìtẹ́ àánú nípa rẹ̀, nípa ìgbé ayé rẹ̀. A fi ẹsẹ̀ oúnjẹ alẹ́ Olúwa múlẹ̀ gẹ́gẹ́ bí a ti nínú Mátíù orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Ìdánilójú ìyè ayérayé wa bí a ti nínú Jòhánù orí kẹfà ẹsẹ̀ ìkarùnléníàádọ́ta sí ẹsẹ̀ kẹrìndínlọ́gọ́ta. A dá wa láre, a sì gbà wá là kúrò nínú ìbínú Ọlọ́run, a sì gba ìràpadà àti ìdáríjì kúrò nínú ẹ̀ṣẹ̀ wa nípa ẹ̀jẹ̀ yìí. Bákan náà, Jésù sì ń jẹ́rìí nípa wa, ó sì ń sọ̀rọ̀ ojú rere nípa tiwa, ó ń sọ wá di mímọ́, ó sì ń wẹ̀ wá mọ́, ó sì ti sọ wá di aṣẹ́gun. Kò sí ohun kan míì bí kò ṣe nínú ẹ̀jẹ̀ Kristi yìí. Bákan náà, la rí ẹ̀kúnrẹ́rẹ́ ohun gbogbo tí à ń kà yìí. Nígbà tí a bá wo àwọn àǹfààní ìràpadà tí ó ga wọ̀nyí, kí ni ó yẹ kí ó jẹ́ ìdáhùn wa bí kò ṣe pé kí a fi ayé wa fún, kí a súnmọ́, kí a dẹ̀ ṣe ìfẹ́ rẹ̀. Mo gbà ládùúrà pé Ọlọ́run yóò fún wa lórí ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìdúpẹ́ lórúkọ Jésù. Àmín. Lẹ́ẹ̀kan sí, mo kí ẹ̀yin àlejò wa káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Ìbéèrè wa fún ìjíròrò, ìbéèrè kínní, màá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ màmá wa Májíàgbé. Wọ́n ní, kí ni pàtàkì ẹ̀jẹ̀ Kristi sí ìjọ rẹ̀? A ní àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó pọ̀ níbẹ̀ yẹn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kà ṣáájú, mo kàn fẹ́ kẹ́ ẹ bá wa fẹnu bà ní méjì. Kí ni pàtàkì ẹ̀jẹ̀ Kristi sí ìjọ rẹ̀? Nípa ẹ̀jẹ̀ rẹ̀ la fi ra ìjọ padà. Nípa ẹ̀jẹ̀ Kristi la rí ìmúkúrò ẹ̀ṣẹ̀. Nípa ẹ̀jẹ̀ Jésù Kristi la rí ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ ṣé. Nípa rẹ̀ la fi ra ìjọ padà, nípa rẹ̀ la rí ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gbà, nípa rẹ̀ náà la rí ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa gbà. Kí ni ohun àfijẹ́rìí ìpìlẹ̀ tí ó nílò láti jẹ́ ọmọ ìjọ Kristi ní ayé yìí àti ní ọ̀run? Bàbá wa, wọ́n ní, kí ni ohun àfijẹ́rìí ìpìlẹ̀ tí a nílò láti jẹ́ ọmọ ìjọ Kristi ní ayé yìí àti ní ọ̀run? Ẹ ṣé. Ọ̀kan pàtàkì tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ dájú gẹ́gẹ́ bí ohun àfijẹ́rìí ìjìnlẹ̀ pàtàkì, ó ní gbígba ara Olúwa. Ìyẹn ni ó máa jẹ́ ká mọ̀ pé lóòótọ́ a nípìn nínú ara rẹ̀ àti nínú ẹ̀jẹ̀ rẹ̀ tó sọ nípa ara Jésù Kristi. Ìyẹn sọ wá di alájọpín nínú májẹ̀mú náà. Ẹ ṣé. Kí tún ni nǹkan míì tí ẹ wò tí ẹ tún lè rí tó lè dàbí àfijẹ́rìí ìpìlẹ̀ tí a nílò láti jẹ́ ọmọ Ọlọ́run? Torí nípa gbígbára Olúwa yẹn, nǹkan tinú ayé nìyẹn. Torí náà, a ní nǹkan kan náà tó tún máa fún wa ní ìrètí ti ọ̀run. Tá bá wo ìwé ìfihàn, òun náà ti ṣàlàyé fún wa ohun àfijẹ́rìí míì, òun ni pé a máa fún wa láti mọ́ nínú àwa tá a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi tá a fi rà padà. Àwa la máa mọ́, àwa la sọ wá máa funfun ní ọjọ́ ìdájọ́. Ìyẹn ni wípé gẹ́gẹ́ bí àwa tí a ń gbọ́ wa láti ilé, kò sí ohun mìíràn tí a ní láti ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run bí kò ṣe kí a súnmọ́, kí a sì fi ara mọ́ májẹ̀mú tí ẹ̀jẹ̀ Jésù mú wá fún wa, kí a gba ara Olúwa, kí a fi ayé wa tí kò tó ní èrí ká fi sílẹ̀, kí a lè rẹ̀ wá padà kúrò nínú ìgbé ayé àtijọ́ wa, kí a lè dẹ̀ wọnú májẹ̀mú tuntun. Àti wípé fún gbogbo ẹni tó ní ìrètí ọ̀run, kì í ṣe gbígba ara Olúwa nìkan ló ṣe pàtàkì, bí kò ṣe kí a rí dájú wípé a wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa nípa ẹ̀jẹ̀ Jésù, kí aṣọ wa kó lè funfun. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín. Ìbéèrè kẹta, Madam Májíàgbé, wọ́n ní, gẹ́gẹ́ bí ará nínú ìjọ Kristi tí a fi ẹ̀jẹ̀ rẹ̀ rà, kí ni àwọn àmúyẹ tí ẹ̀mí tí a ń retí nínú wa? Àwọn èèyàn máa wò wá pé lóòótọ́ ọmọlẹ́yìn Kristi lélẹ̀ tí a ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà. Kí wá nìkan àmúyẹ tó jẹ́ ti ẹ̀mí tó yẹ ká rí nínú ayé wa?
ká yẹra fún ìwà èérí gbogbo ìwà eré pátá. tàbí ohun tí ó lè ta àbùkù bá wa. Ká jẹ́ mímọ́ nínú gbogbo ìwà wa. Ká nífẹ̀ẹ́ ọmọnìkejì wa bí ìwà bí Ọlọ́run. ẹ ṣe kí wọ́n ti sọ gbogbo rẹ̀ bó ti yẹ kó rí. Ká mú ìwà èérí kúrò, kí a jẹ́ mímọ́, kí a dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọnìkejì wa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ṣe kí ni o bó ṣe nífẹ̀ẹ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ìbéèrè tó ká di ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, bàbá wa Ọ̀kẹ́ wọ́n ní ǹjẹ́ àṣìlò ẹ̀jẹ̀ Jésù Kristi ǹjẹ́ ó wà láyé òde òní? Bí ó bá wà, mẹ́nuba díẹ̀ lára àwọn ọ̀nà tí èyí ń gbé tẹ̀síwájú. ẹ ṣe lónìí inú mi dùn pé mo jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ àti òjíṣẹ́ Ọlọ́run. Mo lè sọ gbangba pé láyé tàwa àṣìlò ẹ̀jẹ̀ Jésù Kristi ó ti wà. Ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ́ bá ń gbọ́ lórí social media, lórí rédíò, lẹ́nu bí ó máa sọ fáwọn èèyàn pé rí i dájú pé o fojú kàn mí ká aago mẹ́rin ó tó lù. Tó bá ti fojú kàn mí, ogun ayé rẹ ti ṣẹ́. We are not Christ, àwa kọ́ ni Jésù, ṣùgbọ́n àwa kan ní ikọ̀ rẹ̀. Instead tó yẹ ká dojú àwọn èèyàn kọ Jésù Kristi tó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ètùtù ayé tó ra àwọn ènìyàn padà, à ń dojú àwọn èèyàn kọ ara wa. Wọ́n wá ń rí wa gẹ́gẹ́ bí ẹni pé àwa la lè ṣe é. So ìyẹn tako ìyẹn túmọ̀ sí àṣìlò ẹ̀jẹ̀ Jésù, torí pé Jésù Kristi ló fi ẹ̀jẹ̀ rẹ̀ ra ayé padà. Tá bá wo ìwé Genesis orí 3, ibẹ̀ ni ègún ti bẹ̀rẹ̀ tí Ọlọ́run bínú sí ìrìn ènìyàn pé ègún àti èṣùṣù ló máa wù jáde lórí ilẹ̀. Jésù Kristi yẹn tá bá dẹ̀ wá wò nínú ìwé Matthew chapter 27, a rí pé nígbà tí wọ́n ti mú Jésù tí wọ́n fi adé ẹ̀gún dé lórí ní ẹsẹ̀ 18, Bíbélì pé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde ní orí Jésù Kristi, ó dẹ̀ ń sàn sílẹ̀. Ẹ̀jẹ̀ tó ń sàn sílẹ̀ láti orí Jésù Kristi, òun ló sàn wọnú ilẹ̀, òun ló pa ègún tí ń bẹ lórí ilẹ̀ rẹ̀. So otherwise àbá má rí ẹnìkan tó ń ṣiṣẹ́ ìjọba tó ń gbowó nínú ìrọ̀rùn. So ègún àti èṣùṣù ni ìbá máa jáde ìṣẹ̀ tá a fi ń rí ọsàn mu, tá a rí gírèpù mu, tá a rí gbogbo nǹkan mu nísìn. So ìṣẹ̀ tó wáyé ká dojú àwọn ènìyàn wa kọ Jésù Kristi tó ra àwọn èèyàn padà, àwa ń dojú àwọn èèyàn kọ ara wa gẹ́gẹ́ bí ẹni tó lè ṣe. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àmín o. Ìyẹn ni wípé àṣìlò ẹ̀jẹ̀ Jésù ti wà. Ẹlòmíì ṣe ń ta, wọ́n á sọ dowó, wọ́n á tà lówó. Àwọn míì wọ́n fi ń ṣe oríṣiríṣi. Wọ́n fi Jésù powó, wọ́n sọ Jésù di ohun tí a fi ń powó. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ nípa ìgbàgbọ́ ìgbàlódé yìí. Ohun tí à ń retí lọ́wọ́ wa ni pé kí a darí ọkàn àwọn ènìyàn sí ọ̀dọ̀ rẹ̀, ẹni tí ó lè wẹ̀ wá mọ́, tó dẹ̀ lè wẹ̀ wá nù kúrò nínú àìṣedéédé wa, ẹni tí ẹ̀jẹ̀ rẹ̀ tí a fi ṣètùtù fún ayé ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Ọ̀rọ̀ ìparí, àmì títayọ tí ó sì yàtọ̀ gédégbé ti ìjọ Kristi tí ó yà sọ́tọ̀ kúrò nínú àwọn ìpéjọpọ̀ mìíràn nínú ayé ni pé Ọlọ́run fi ìdíyelé ẹ̀jẹ̀ Kristi rà á, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ lórí àgbélébù Káfárì. Nítorí náà, gẹ́gẹ́ bí ará nínú ìjọ yìí, à ń béèrè pé kí a gbé ìgbé ayé tí a yà sí mímọ́, tí ó di òmìnira kúrò nínú gbogbo àìṣòdodo. Bóyá ta ìṣòdodo tí a òjíṣẹ́ Ọlọ́run ni o, bóyá ta ìṣòdodo tí àwa ọmọlẹ́yìn Kristi ni o, ní gbogbo ọ̀nà, níbi iṣẹ́ wa, nínú ilé wa, láàrin ọkọ sí aya. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Kí a sì fi taratara múra sílẹ̀ láti pín nínú ìjọba ayérayé ti Kristi. Fún ìrònú, ẹ̀jẹ̀ Jésù Kristi tí a san fún ìràpadà ìjọ Ọlọ́run jẹ́ aláìdíyelé. Òun ni a san fún ìràpadà ìjọ Ọlọ́run, ó dẹ̀ jẹ́ aláìdíyelé. Lẹ́ẹ̀kan sí la dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àlejò wa. Mo gbà ládùúrà pé orí ọ̀fẹ́ náà yóò máa tó fún yín. Àmín. Àkọ́sọ́ wa fún ọ̀sẹ̀ yìí, ìwé ìfihàn orí 7 ẹsẹ̀ 14. Mo sì wí fún wọn pé Olúwa mi, wọ́n lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí ló jáde láti ilé ìmọ̀ tó dá, wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Ẹ ṣé o, èmi ni ọ̀rẹ́ yín, Ọpẹ́ Olúwa Ògúnlẹ̀yẹ ẹni ọ̀wọ̀.